من العلم إلا قليلا ما أوتيت من العلم إلا قليلا. Ànábì ní ẹ̀mí Ọlọ́run nìkan ló yé, Ọlọ́run nìkan ló mọ̀ tó wà ńbẹ̀. Torí ẹ̀ náà fi bèrè lọ́wọ́ Ànábì Muhammad pé ẹ̀mí ìkíni tó tiẹ̀ wà ńbẹ̀ gan. Ànábì Muhammad á ní yasalunaka ani ruhi kul ruhu min amri rabbi. Al-qawlu yabqa zamana ba'da qawlihi wa sa'ibul qawli tahta al-ardi marfun. Àṣà jẹ́ nǹkan kan. So tá bá ń ronú ó yẹ ká máa ronú deeply pé àjòjì la jẹ́ láyé. Àwọn kan wà bẹ́ẹ̀ tó yẹ pé láàlà báìkà wà lásà àdáìkà lọ́lọ́run máa ń sọ. A ní wo kó gbàdúrà látẹ̀ní dọ̀la bó ṣe wáyé náà wà lọ tí yín ò ní rí bẹ́ẹ̀ tọmọ lágbára Ọlọ́run. Gbogbo ẹ̀yin audience tẹ́ ń wo ẹ̀ ní fojú sunkún ọmọ ẹ̀ẹ́dẹ̀ ní mọ̀sáré ọmọ. Gbogbo tó jẹ́ bànújẹ́ fún yín Ọlọ́run ó sọ dídùnnú. Gbogbo tọ́ta ti dúró dè yín Ọlọ́run á gbé yín lékè. Ní kúkú òjijì ní rí nira lágbára Ọlọ́run. Àyà fárídùn àforídìí ní bẹ̀rẹ̀ ń zẹ́ ń wàrẹ́ fún àti wà bísímíkà fákẹ́dọ̀ ọ̀rìn lè mọ̀ ló kan tó jà bèrè jójúmọ́ náà ń ké fáti àánú ayé tẹ bá ti ń sùn tẹ bá ti ń jí oore tuntun àánú tuntun gbogbo bí tọ́nà ti dí fún yín Ọlọ́run ó ṣínú ẹ̀ gbogbo bí tọ́ tààrò bó ti tán Ọlọ́run àdójútọ̀ ta lórí ẹ̀ bẹ́sẹ̀rù lè fa àtẹ̀ à bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. Move on, Kani. Still on Brother Ibrahim. Ibrahim Chatta majorly is one of those actors. Let me say Brother Ibrahim is an actor in the industry with a very unique niche. Ibrahim Koku, okay. Ibrahim tó bá yẹ pé owó iṣẹ́ kan wà tí ó fẹ́ gbà tó rò pé owó yẹn kéré ó máa rí dínkù òun tẹ́nìkan bá sọ létí ẹ̀ ń bẹ̀ yẹn pé mo dẹ̀ wá nídìí nǹkan báyìí jẹ́ ká gba owó yẹn láti lè fi sẹ́tù ẹni yẹn. Kò kéde pọ́n fẹ́ gba owó yẹn kan nù. Kò gbowó yẹn sápò kò ṣe pé èèyàn ti rún jẹjẹ náà o. Àwa ẹ̀ṣẹ̀ lọ ṣiṣẹ́ yẹn fẹ́ nìyẹn ní tí ò ṣòro ń bẹ̀. So torí pé kàn gbọ́ pé ẹni yẹn ń feel bad. Àwa gba owó yẹn a fi settle ẹ tí ó bá wá rówó yẹn gbà máa wá wábi tó ti fẹ́ yáwó fún ẹni yẹn. Who does that? Òun ló does that.